àgbàkodo. Ìrírí lórí àgbàkodo. Oúnjẹ mọ̀rẹ́mọ̀ yẹ. Oúnjẹ ọmọ ẹ ọmọ ẹ. Mo lọ oúnjẹ mọ̀rẹ́mọ̀. Àdìtú lọ̀rọ̀ yìí já o. Ẹ mọ̀ tú. Ó dàdìtú. Ẹ mọ̀ tú. Mo ládìtú. Àdìtú lọ̀rọ̀ yìí já o. Ẹ mọ̀ tú. Mo rìnrìn láyé. Mo rí bí wọ́n gbé fọmọ rí odórí tí. Mo rìnrìn láyé. Mo rí bí wọ́n gbé fọdọ ibi rẹ̀ jẹun. Iye mo rìnrìn láyé. Mo rà parí ní sọ orí gbàjà mọ́. Ayé gbégbá, ayé kókó, ayé pọ́gbọ́n. Oúnjẹ mọ̀lẹ́mọ̀, oúnjẹ ó mọ̀. Le talkie chief a commandé. Il vient de chiffre now. C'est combien? Tu es sûr que je vois. Odori àgbàkodo. Kàyéfì, kàyéfì, kàyéfì lọ̀rọ̀ yìí jẹ́. Àfi káràbà. Ojo dorí kókó, ojo dorí kókó. Ọ̀rọ̀ di yánpẹ́yẹ́rì. Agbára ń bẹ, ogun ń bẹ, ìṣẹ̀ṣe ń bẹ. Ayé. Oh, d'accord, c'est compris. C'est un taxe. Ok, on va se voir. Oh, au revoir. Allez! Yeah. Maintenant, on va voir la fin de ce qu'on va faire. Je suis là pour le Yo, le lion de tout d'or. Yeah. Odori àgbàkodo. Odori àgbàkodo. Ìrírí lórí àgbàkodo. Bọ̀bọ́ yìí tún lọ́mọ mi lọ́wọ́ ni ṣá. Ó tún lọ. Lẹ́ni tí mo ti ń trace ẹ̀ látọ̀hún yẹn. Àwa débí báyìí, mo débí báyìí sí mi rí. Oh God. Àmọ́ mo mọ nǹkan kan tó dá mi lójú wípé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. Okay. Ìtura ọ̀rọ̀ yìí já o. Ẹ mọ̀ tú. Mo rìnrìn láyé. Mo rí bí wọ́n gbé fọmọ rí odórí tí. Hey, stop there. Stop. Kí ni nǹkan tó lọ ṣe ń bẹ̀ yẹn? Kí ni nǹkan tí o lọ ṣe níbẹ̀? Je ne vais pas comprendre anglais. Toi, kí ló lọ ṣe ń bẹ̀? Toi, kí ló lọ ṣe ń bẹ̀? Je dis, je ne vais pas comprendre anglais. Ẹ dúró. Ṣé ó máa sọ fún mi pé òun ò gbọ́ nǹkan tí mo sọ? Ẹ dúró ná. Ojú mi ò lè tàn mí jẹ náà, bọ̀bọ́ yìí ni náà. Bí sọ pé àbí kí ló ń try láti sọ mí ìrírí kẹ́ni mi ì gbọ́ French, mi ì gbọ́. Wọ́n ìfẹ́ máa mú mi ní mógùn mi. Hello rẹ̀. Wo gbogbo inú igbó yẹn ni mo ti tú pátápátá. Mi ì rí eégún tó ń jẹ́ ojú ọlọ́ta. Bẹ́ẹ̀ ni mo ti tú nu gbogbo ẹ̀ pátápátá mi ì rí. Ó ti sú mi báyìí, mo believe pé kí n kúrò níbí báyìí kó má jẹ́ pé orí mi náà máa fi mu ta. Ó ti sú mi.
ok kò sí wàhálà kò ṣe gùn. lọ̀rọ̀ yìí jẹ́ àfikà òjò dorí kókó ọ̀rọ̀ di yánpẹ́yẹ́rì agbára ń bẹ ogun ń bẹ ìṣẹ̀ṣe ń bẹ ayé pépà ìrírí bẹ̀rẹ̀ ayé. jẹ́jẹ́ pé bọ̀bọ̀ yìí kí ló dé mi ì rí kọ́ ẹ mi ì gbọ́ ẹ̀ nìkankan. ìjọ lọ mi tí bọ̀bọ̀ yìí ọ̀gálẹ̀ ló ń pè yìí kò séwu ìbẹ́ òde ẹ ló wà bá. ẹ lo spider afaṣọ ti pa. mo tí ì yanjú iṣẹ́ yìí odò lọ fún mi problem gan Ọlọ́run mo ti dààmú gan. what? yé ó rí kẹ. spider kí ló ń ṣe iṣẹ́ wo ló ń ṣe. àbá ẹgbẹ́ mi ń làágùn ìyá ẹ̀ ni ò jẹ́ Ọlọ́run. ṣé òṣìṣẹ́ ò lè mọ ni kí ló ṣẹlẹ̀. boss mo tí ì yanjú iṣẹ́ yìí. spider bá yí mi jẹ́ ó dẹ̀ wá ń wò ó sì wà láyé ò tí ì rí pa. sà ẹ̀yin náà wò pé iṣẹ́ yìí ò ń ṣe bóyá this is not the my first time tí màá bá yín ṣe deal báyìí ẹ mọ̀ pé mo máa ń yanjú nǹkan yẹn ṣáàpù kò ń pẹ́ náà. wo jẹ́ sọ fún ẹ tó bá ti rí ẹ̀yin ojú ọlọ́pàá gbogbo ìrandíran ẹ ẹ̀wọ̀n lẹ máa kú sí. bàbá máa pààrà fún mi náà máa pààrà fún mi ẹ mọ bí tí mo mọ ogun tí mo jà ń bí báyìí náà. má sọ yẹn fún mi jàre a ní kò pààyàn o ò lè pààyàn ó ṣòṣì sọ̀rọ̀ ló sọ yẹn tí mi ò tún fún ẹ lọ́wọ́ ni. kò gbọ́ bó ṣe máa pa kò já kó lórí fóònù fún mi. ẹ má máa ṣe báyìí ó ti cut ojú ọlọ àbí kí ló ń pè ẹ bí báyìí ẹ wò àjọ máa fẹsẹ̀ kan sínú ṣòkòtò kan wọ́n fi ra. Hello dad Báyọ̀ ló ń sọ̀rọ̀ dad ẹ fọkàn yín balẹ̀ láyọ̀ ni mo wà kò sí nǹkan tó ṣe mí mo wà láyọ̀ àtàlàfíà kẹgbọ́. Hello dad I'll call you back máa pè mí padà. ilẹ̀ ń bú ẹ lónìí. Professor. Olórí àgbà kóòdù kàyéfì. Kí ló ń wá nu gbówó tó yìí. ẹ máa ra bèbè rẹ lọ gbogbo àlá ní. Nìkan ló sọ ṣé ìwọ ló sọ̀rọ̀ sí àti come again ṣé ìwọ ló sọ̀rọ̀. èmi ní sọ̀rọ̀. gbogbo igbó ìyẹn ilẹ̀ ní ṣe ìkàtẹ̀ fìyẹn lẹ́nu dr ṣùgbọ́n mi rí èèyàn kankan tó gba ibà ìkọjá àti tó bóyá o pàdé ẹ̀ bóyá o kọjá lára ẹ̀. èèyàn kọjá òbó mi mò ń bí èèyàn kọjá. èèyàn kọjá òbó bí èèyàn tó rà kí lorúkọ ẹ náà. Small Mighty. ó ṣe ń sọ̀rọ̀ ni mo ti mọ̀ pé okay fine jọ jẹ́ n calm down for your own as in kí n lù ara mi dáadáa mo ń ṣeré tẹ́lẹ̀ ni jọ tó yọ lọ́wọ́ mo ti dààmú bí wèrè ní igbó yìí mi ì mọ̀ pé ìwọ̀gàn ló ní igbó ojú ọ̀lọ́ àbí bọ́ọ̀lù ṣe pé ó ti dààmú mi gan bọ́ọ̀jọ́ tó yọ lọ mo fẹ́ kó ṣàánú mi tí ó tún bá mi rí jẹ́ kí n mọ̀ sódà má lè mọ̀ next aṣọ tó tẹ̀. ṣé tí wọ́n sọ fún mi máa tẹ owó. owó mi máa tẹ owó.
Omi ní cash kankan bí báyìí. Nígbà transfer. Fóònù ló wà lọ́wọ́ ẹ̀ yìí. Ẹ ṣọ́ọ̀pù tí bá dẹ̀ ṣe ẹ máa jẹ́ kí n mọ̀. Ẹ bá fún mi lé èfo. Right now. Spider, ẹ jẹ́ ká dẹ̀yìn lẹ́yìn bọ̀bọ̀ yìí. A lè gbẹ́rù ẹlẹ́rù sórí ká fa tiwa lọ́wọ́. Ẹ jẹ́ ká dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Ṣùgbọ́n ní tó bá lé ẹni tó bá bẹ́ ni wọ́n máa dẹ̀yìn lẹ́yìn ẹ̀ nínú. Spider, ẹ jẹ́ ká fi bọ̀bọ̀ yìí lẹ̀. Susan, kí wo ló ń sọ̀rọ̀ báyìí? Kí wo ló ń dún báyìí? Susan, bóyá mo ṣe mọ̀ ẹ́ kọ́ lélẹ̀ yìí. Susan, ṣé ò ń gbọ́? Ojú ọ̀rọ̀ tó ń wò ẹ̀. Ìran ni fún mi tí ẹ̀dìyẹ mi máa jẹ. Tó bá wà lọ di ọmọ ẹ̀dìyẹ, àṣà mi ló máa yá jẹ. Susan, má kànáà. Mo wà pẹ̀lú ẹ̀. Mo ní kí ni má kànáà. Alpha Susan bẹ́lẹ̀ rẹ̀ gbúrò Spider sí báyìí náà. Mo ń gbúrò ẹ̀, ó sì bá mi sọ̀rọ̀ bọ́ láìpẹ́. Ó ní ká fọkàn balẹ̀ pé kò sí ewu. Bò irú owó òun ni bàbá wa ń lò yìí náà. Irú owó òun bá wa ń lò yìí náà. Iṣẹ́ ìlú la gbà tá a máa fẹ̀mí wa wéwu. Kí ni gbogbo eléyìí? Ẹ wá àkànṣe sí eléyìí o, ẹ wá àkànṣe sí o. Mo rò farabalẹ̀. Bí líle la ti ń bọ̀ ọmọkùnrin. Àti gbaṣẹ́ ilé yìí náà a dẹ̀ máa parí ẹ̀, ó ti yí ẹ̀. Ilé ọjà òwúrú bí ojú ọ̀nà èmi ti gbé tó Spider ti gbé tó ó gbé sí ọlọ́run tó bá ń ṣọ̀rẹ́ jáde tó wọ́n gbẹ̀fẹ́ wá ọlọ́run alágbára máa dọ̀ lẹ́sìsì àwọn ohun àrùn mi jáde sọ́jọ́ mo gbé tó tí wọ́n ní pẹ́ẹ́rẹ́ fílà jáde tó ojú ọ̀nà mo gbé sí ọlọ́run ẹni ilẹ̀ máa mú ẹ wọ́n dẹ̀ jẹlẹ̀ wọ́n jọ mo sọ bẹ́ẹ̀. Wọ́n gbọ́dẹ̀! Àníyàn gbọ́dẹ̀ sẹ́ tí wọ́n gbé lójú, ó máa jọ lẹ, gbọ́dẹ̀ sẹ́! Kí ló dé tó kò fẹ́ tẹ̀mí ẹ̀? Bọ́ọ̀dẹ̀ fi mi sọ̀rọ̀ kí ló ṣẹ̀yà kí ló bá wọ́n sọ? Ẹ fún kí ni já mi tán? Ibo ni wọ́n ti gbé tó ń fọwọ́ mọ́ afẹ́fẹ́? Ẹnì kankan ò kí ń fọwọ́ mọ́ afẹ́fẹ́. Kí ló dé tó fẹ́ tẹ̀mí ẹ̀ wéwu? Ojú ọ̀nà ọ̀rọ̀ mi níṣẹ́ ni iṣẹ́ tó bá yẹ ìran mi ni mo máa jẹ́. Wọ́n ò gbọ́ tán sọ pé tán bá rán níṣẹ́ irú èèyàn máa ń fi tọmọ jẹ ni. Ṣó fẹ́ kú ni? Àbá. Spider ṣó fẹ́ kú ni? Olè ni mi látọ̀run wá. Iṣẹ́ tó dẹ̀ ìran mi nìyẹn. Mo dẹ̀ mọ̀ gbọ́dọ̀ jẹ. Kò bá dé stop olè. Torí àwọn tó gbéṣẹ́ fún ẹ, wọ́n mọ̀ pé èmi ojú ọlọ kò ṣe é mú. Èmi gan mi ṣe é mú. Afẹ́fẹ́ ni mí tẹ́nìkan ò lè mú mi. Ó yẹ kó ti yé ẹ. Mo ti ń bá ẹ kó ti pẹ́ ẹ. Mo kí ẹ lọ. Tí ò rí ni ò rí flash ni. Mo ń flash all the time pé kò wò kó àbí careful. Spider má fẹ̀mí ẹ wéwu. Àwọn òbí ẹni jẹ́ lè lọ lé fèmí lẹ̀ ojú ọlọ ń bínú lọ́wọ́. Èmi yé mi. Iṣẹ́ tèmi yàn wá nìyẹn. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe ju pé kí n pa yín ẹ lọ. Ọ kí n dórí ẹ lọ wọn bàbá. Èmi ti gbowó lórí ẹ. Mo ti gbowó lórí ẹ. Kò sí nǹkan tó lè ṣe. Mo ti gbowó lórí ẹ. O gbọ́dọ̀ jàn lónìí. Agbára tó bẹ̀rẹ̀ sàkẹ̀ sàkíwò. Kọ́ tó fẹ́ ṣe ṣéèkìwò ẹ. Ó yá. Spider ṣo fẹ́ gbọ́. O fẹ́ gbọ́. Ọjọ́ rẹ kò ń ṣe mí. Ìpàdé dọ̀run. Yes! Ojú ọ̀rọ̀ tún ti lọ! Ojú ọ̀tún rárí ìwé kára máa gbọ́ ní. Bẹ́ẹ̀